ẹ̀yin èèyàn léèwò lẹ ṣe àlàáfíà ní ẹwà gbogbo lé ńkọ́. mọ́mì Queen wa wọ́n ní kí àwọn ìyàwó kábíyèsí kan fi Queen Naomi kan fi wọ́n lọ́rùn sílẹ̀ o. wípé àwọn ò fẹ́ rí kankan nínú wọn kan wá sí Àkúrẹ́ mọ́ o. wípé kí wọ́n jókòó sí ibi tí kábíyèsí fẹ́ wọn sí o. wípé kan fi Tadéníkáwò náà sílẹ̀ o. wípé gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ kiri ni àwọn ń gbọ́. wípé àwọn ò dẹ̀ kíà pẹ̀lú gbogbo nǹkan tó bá sọ. wọ́n ní ṣùgbọ́n tí wọ́n bá jókòó sí ibi tí ọkọ wọn fi wọ́n sí, tán bá gbé ẹnu wọn tán tún gbé wá bá wọn ní Àkúrẹ́, tán láwọn fẹ́ wá bá Queen Naomi fún ìdáríjì ẹ̀ṣẹ̀ àbí àwọn fẹ́ wá bá Queen Naomi fún prayer, wọ́n ní nǹkan tí àwọn máa ṣe fún wọn. wọ́n ní wọn ò ní láìkẹ́ o. ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. ṣé àlàáfíà ni ẹwà gbogbo lé ńkọ́? orúkọ mi ni Mashola, mo máa ń sọ Yorùbá lórí channel mi. mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. ẹ̀yin èèyàn lé tẹ́ bá ti subscribe ẹ lọ subscribe o, so that a bá ti post any gist ẹ máa rí. share thumbs up yẹn ó ṣe pàtàkì. ẹ jọ̀ọ́ ẹ dẹ̀ tẹ notification bell yìí kẹ́ ẹ má gbàgbé. òkè òkè ní ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. ẹ̀yin èèyàn lé mọ́mì Queen wa àwọn náà jáde o. Queen Naomi wọ́n ní kí wọ́n jọ̀ọ́ kí wọ́n fi Queen Naomi sílẹ̀. ipe wàhálà àwọn olórí yìí wàhálà wọn ti pọ̀ jù. ipe every time wọ́n ti sọ Àkúrẹ́ wọ́n ti sọ the second home wọn. ipe wọ́n kàn máa tójú bọ ilé àwọn kiri, wọ́n láwọn fẹ́ wá fún prayer, àwọn fẹ́ wá fún forgiveness. wọ́n ní ọjọ́ tí àwọn bá tún rí wọn tí wọ́n wá sí Àkúrẹ́, wọ́n ní nǹkan táwọn máa ṣe fún wọn. wọ́n ní wọn ò ní láìkẹ́ o. wọ́n ní nǹkan táwọn máa ṣe fún wọn, wọ́n ní wọn ò ní láìkẹ́ o. ipe kan jókòó sí ibi tí kábíyèsí fi wọ́n sí o. ipe ẹ̀yin lẹ́ni pé Queen Naomi kò ní wá sí palace. wọ́n ní Queen Naomi dẹ̀ fi palace sílẹ̀ fún yín. Queen Naomi dẹ̀ fi palace sílẹ̀ fún yín. wọ́n ní still yet bí Queen Naomi ṣe fi palace sílẹ̀ fún yín, ọkàn yín ò balẹ̀. ẹ ní peace of mind. wọ́n ní kó má ever wá sí Àkúrẹ́ mọ́ o. ipa wò fẹ́ rí wọn ní ilé àwọn o. ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ̀ gbogbo ọ̀rọ̀ yìí pé ó ti ń jà rànràn nílẹ̀. ó ti tó bí ọjọ́ mẹ́ta kan èyí tí ó jẹ́ pé the last gist tá a gbọ́ tá a sọ òní olórí Rónkẹ́ tó jẹ́ pé ní àárọ̀ mọ́júmọ́ tí Queen Naomi lálà pẹ̀lú gbogbo prophecies àwọn èèyàn Ọlọ́run ti ń sọ fún Queen Naomi pé wọ́n má gba ẹni olórí sí ilé wọn, pé kán wá bẹ̀ wọ́n wò pé torí àwọn kan wà nínú wọn tó fẹ́ ṣe jàǹbá. wọ́n ní àárọ̀ kùtùkùtù báyìí bí Queen Naomi ṣe ń jí báyìí, wọ́n ní olórí Rónkẹ́ ni wọ́n wá jíṣẹ́ olórí Rónkẹ́ fún wọn pé ó ń wá wọn o. wọ́n ní olórí Rónkẹ́ dẹ̀ ṣẹ̀ rí wọn lójú àlá mọ́júmọ́ ni. wọ́n ní olórí Rónkẹ́ wà shocked wípé Ọlọ́run yìí tóbi o. wọ́n ní bó ṣe lé wọn dànù nìyẹn. wọ́n ní olórí Rónkẹ́ ń fi ohùn sílẹ̀ pé àwọn tẹ̀ nǹkan mọ́lẹ̀ wípé àwọn dẹ̀ need prayer Queen Naomi. ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà worú àwọn ọ̀rọ̀ báyìí, ṣé kò ní irritate èèyàn? ṣé kò ní irritate èèyàn? obìnrin yìí kì í sọ̀rọ̀ jẹ́jẹ́ ni Queen Naomi máa ń lọ, jẹ́jẹ́ wọn náà ń lọ. jẹ́jẹ́ Queen Naomi ni Queen Naomi ń lọ, wọn ò fẹ́ wàhálà, wọn ò fẹ́ dààmú. wọ́n ní the only time tẹ́ bá rí tí Queen Naomi sọ̀rọ̀ ó ní pé wọ́n preach. wọ́n ní she is a very quiet woman. so kí wá ló dé tó jẹ́ pé ẹ fẹ́ máa ní wọ́n lára, ẹ fẹ́ kọ́ ní rest of mind. èyí tá a gbọ́ náà ni wọ́n ní Mariam lọ sí Lẹ́kì ní royal mansion èyí tí Queen Naomi wà. wọ́n ló lóun fẹ́ òun náà fẹ́ wọnú ibẹ̀ káwọn jọ máa gbé. ẹ̀yin náà máa wo gbogbo àwọn orú nǹkan báyìí. látúgbọ́ náà tán ní Ashley náà ó tún lóun fẹ́ attend dinner party pẹ̀lú wọn. òun náà fẹ́ wá sí dinner tí wọ́n invite sí Ashley.
oríṣiríṣi ìwà là ń gbọ́ bó ṣe ní olórí Rónkẹ́ ń tiẹ̀ ń dákú nìyẹn wọ́n ní olórí Rónkẹ́ dákú pé ó gbọ́ pé Queen Naomi ti move sí Royal Mansion imagine ẹni yìí kì í ṣe àlè kábíyèsí ìyàwó kábíyèsí tó bí ọmọ fún kábíyèsí ní olórí Rónkẹ́ ń dákú lé lórí o. so ẹ̀yin èèyàn lé tí mọ́mì Queen Naomi bá ní àwọn máa ṣe mẹ́wàá fáwọn olórí ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ because àwọn olórí yìí wọn kì í gbọ́ràn especially Mariam àtolórí Rónkẹ́ ṣe ló dàbí ẹni pé wọ́n kó nǹkan sí etí wọn tí wọn kì í fi ń gbọ́ràn because I just don't understand kí lẹ̀ ń wá kiri kí lẹ̀ ń wá Queen Naomi fún kí ni problem yín wọ́n ní ìgbà tó lọ sí Lekki Mansion yẹn wọ́n ló pariwo tó yẹ pé gbogbo àwọn tó ń gbé agbègbè yẹn gbogbo wọn lọ́mọ ìpéyàn kan wá pariwo odindi olórí ọba in fact mi mọ̀ bóyá wọn ṣe orientation fún yín ni kó tó di pé wọ́n fẹ́ yín àsolórí because you Mariam and olórí Rónkẹ́ deserve láti jó lórí mo sọ ni because gbogbo qualification tó lórí ní ní kankan bẹ̀ ní ẹyọkọ báyìí níbẹ̀ ẹ̀yin èèyàn lé kì í ṣe nǹkan kékeré o gist tá gbọ́ ni wọ́n ní màmá Queen ní àwọn ò gbọ́dọ̀ dán ní ẹsẹ̀ wọn nílé àwọn ọmọ o tó bá tún wá nǹkan táwọn máa ṣe fún wọn ní láìkẹ́ so gist tá gbọ́ ní ta ní ká mú wá fún yín etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di o ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe like kò ní kan ìsàlẹ̀ àpò ẹ̀yin ará alé thumbs up fídíò yìí tẹ́ bá ti ń wò tẹ́ ń listen tẹ́ ń gbádùn máa thumbs up Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo yín o ẹ jọ̀ọ́ subscribe sí fídíò mi o I love you all God bless you please share this video like and subscribe God bless you.